Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí tí aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. Lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì KAFTAN television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo 11 àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN television Yorùbá. Àwòdì wá lọ sí Bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékèéká. KAFTAN television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ọlọ́run ọba náà ni dòdò ọpẹ́, dòdò ògo, dòdò ìyìn àti ọlá náà ni ó yẹ fún àǹfààní ńlá tó tún fún wa kí àwa àti ẹ̀yin ká tún pàdé lórí ètò yín, ètò wa, ètò tẹ́ nífẹ̀ẹ́ sí láti máa wò, ètò Ǹjẹ́ ti gbọ́. Láṣẹ Ọlọ́run ọba wa láàmú wa, ẹ̀yin náà ni a ó sì máa bá. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ọmọ onílùpàmọ̀ ìsìn ní ìpínlẹ̀ Kwara, ANUOLUWAPO ọmọ Ògúnníyì. Èmi náà ni mo tún kí yín káàbọ̀ sí àkọ́tún ètò yín, ètò wa Ǹjẹ́ ti gbọ́ fún tòní. Ẹ wá kan fìdílé o, nítorí pé a tún ti kó wá bìbà gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí. A tún ti kó ọ̀kan òjọ̀kan ìròyìn káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà wá sójú ìwòyí kí tí yín má bàa di sóhun tó lọ láwùjọ wa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí igi kan kì í dádúró ṣe, bẹ́ẹ̀ ni ẹyẹ sì rèé kì í fi ìyẹ́ apá kan kì í fi fò. Ẹnìkejì mi ti wà níkàlẹ̀. Ìbà Ọlọ́run, ìbà ènìyàn, ìbà ọkùnrin, ìbà obìnrin, ìbà ọmọdé, ìbà àgbàlagbà. Gbogbo yín pátápátá náà la kí lórí ètò Ǹjẹ́ ti gbọ́ láàárọ̀ tòní. Àgbàládùra pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bẹ́ẹ̀ ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́. Ẹ káàbọ̀ sórí ètò Ǹjẹ́ ti gbọ́, ibi tí a ti máa ń ka àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan sí etí gbọ́ yín, nítorí pé a kì í fẹ́ kí etí yín ó di sí gbogbo tó ń lọ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Orúkọ mi náà ni ADEPEJU ADEGBITE, ọmọ wọn nípínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí, ibi tí a ti máa ń ṣe ohun gbogbo létòlétò. Àmọ́ lè jìgbò ni mo ti wá o. Bẹ́ẹ̀ ni ẹ wò lónìí ẹ ó gbádùn wa gẹ́gẹ́ bí àwọn olóyìnbó bó ṣe máa ń gbádùn sìgá àti báwa Yorùbá ṣe máa ń gbádùn ẹ̀kọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ gbóná. Bẹ́ẹ̀ ni láàárọ̀ tó ní ẹ wò ẹ̀yà wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan torí pé àárọ̀ tó ní àrà ọ̀tọ̀ ni àlejò ti wà láàrin wa láàárọ̀ tó ní. Mo sì ń fi àǹfààní kí àwa ọ̀dọ́ jákèjádò àgbáyé pé a kú àyájọ́ àwa ọ̀dọ́. Bẹ́ẹ̀ ni ọjọ́ àwa ọ̀dọ́. Torí ẹ̀ náà la ṣe wò pé ká gbé ọ̀dọ́ wá sórí ètò kán wá bá wa sọ̀rọ̀ pàápàá jùlọ àwa ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Àmọ́ ká tó bẹ̀rẹ̀, ká tó ṣíṣọ lójú àlejò wa, ẹ jẹ́ ká kọ́kọ́ ka àwọn ìròyìn tó ṣíyọ lójú kókó àwọn ìròyìn ilé wa ní àárọ̀ tòní. Gẹ́gẹ́ bí Adépéjú bó ṣe mẹ́nubà, àlejò wa wà ń kalẹ̀ o, bẹ́ẹ̀ ni a mú àlejò wa fún yín lónìí. Àmọ́ kí a tó ṣàfihàn àlejò wa, ẹ jẹ́ ká kọ́kọ́ ka àwọn kókó tó jẹyọ lójú ìwé ìròyìn tòní. Ìròyìn àkọ́kọ́ ló wà ní ojú ìwé ìròyìn KAFTAN Post èyí tó jáde lówùúrọ̀ tòní, níbi tí ìròyìn eléyìí ti sọ pé a ò ní lo ipá láti dóòlà ẹ̀mí àwọn èrò ọkọ̀ ojú irin ètò mẹ́lákàtà àwọn ajínigbé. Èmi mà kọ́ mo wí bẹ́ẹ̀ o, ààrẹ Buhari náà ni ó sọ ọ̀rọ̀ yìí. Ààrẹ Muhammadu Buhari náà ni ó ti sọ pé ìjọba àpapọ̀ náà ni kò ní lo ipá láti rí dájú pé àwọn èrò ọkọ̀ ojú irin Àbújá sí Kaduna èyí tí ó kù ní àhámọ́ àwọn ajínigbé kí wọ́n gba ìtúsílẹ̀. Ààrẹ náà lè sọ pé àwọn ti gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, àwọn sì ti rí pé ọ̀nà kan tí ó dára jùlọ láti rí dájú pé gbogbo àwọn èrò ọkọ̀ náà ni wọ́n padà sílé wọn pẹ̀lú àlàáfíà náà ni láti má lo ipá bó tilẹ̀ kó mọ́. Àmọ́ ṣá, ààrẹ Buhari náà ni ó fọwọ́ sọ̀yà pé ìjọba àpapọ̀ náà ni ó ń ṣe ohun gbogbo níkàáwọ́ rẹ̀ láti rí dájú pé àwọn èrò ọkọ̀ tí ó kù lákàtà àwọn ajínigbé náà ni wọ́n padà sílé wọn pẹ̀lú àlàáfíà. Lójú ìwé ìròyìn KAFTAN Post tí ó jáde lówùúrọ̀ tòní ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà. Lójú ìwé ìròyìn Punch tàárọ̀ tòní, ètò ìkànnì ọdún 2023 yóò gbógun ti ìṣòro ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ìṣẹ́ àti òṣì tó ń bá àwọn ará orílẹ̀-èdè yìí fínra. Èmi kọ́ mò ń kú sọ bẹ́ẹ̀, ààrẹ Muhammadu Buhari ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà ni lójú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ tòní lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa náà ni ó ń kúrò ní Nàìjíríà. Ẹgbẹ́ ASUN náà ni ó pariwo síta bẹ́ẹ̀. Ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé-ẹ̀kọ́ gíga fásitì ní orílẹ̀-èdè yìí ASUU náà ni wọ́n ti sọ pé ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ náà ni ó ń kúrò ní orílẹ̀-èdè yìí
láti wá iṣẹ́ lọ sí ilẹ̀ òkèrè látàrí ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọrọ tí ẹgbẹ́ náà tí ó gùn lé. Ààrẹ ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Emmanuel Sodeke náà ni ó sọ ọ̀rọ̀ yìí lánàá òde yìí nígbà tó ń dáhùn ìbéèrè láti ọ̀dọ̀ àwọn oníròyìn ní ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásítì èyí tó ń bẹ nílùú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ náà ni ààrẹ ẹgbẹ́ náà ti sọ̀rọ̀ tó sì bẹnu àtẹ́lu bíjọba àpapọ̀ bí ó ṣe pinnu láti gbẹ́sẹ̀ lé owó oṣù àwọn olùkọ́ èyí tó wọṣẹ́ níran náà nítorí pé wọ́n gùn lé ìyanṣẹ́lódì. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní kò sí ibikíbi lágbàáyé tí wọ́n ti ń gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bó tún ṣe sọ síwájú sí i, ó ní bó tilẹ̀ jẹ́ pé àwọn kò mọ iye náà ní pàtó, àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà ni wọ́n ń lọ sáwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ó ní kì í ṣe nítorí pé wọ́n kórìíra orílẹ̀-èdè yìí, àmọ́ nítorí àtijọba àpapọ̀ tó kọ sí wọn. Gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ASUU gẹ́gẹ́ bí ó tún ṣe wí, ó ní kò sí orílẹ̀-èdè kankan lágbàáyé tí àwọn olùkọ́ rẹ̀ yóò yanṣẹ́lódì tí ìjọba yóò sì rò wípé ohun tó lè fi bá àwọn olùkọ́ náà jà ní kí ó gbẹ́sẹ̀ lé owó oṣù wọn. Lójúwé ìròyìn Daily Post náà ni ẹ̀kúnrẹ́rẹ́ yìí wà o. Lójúwé ìròyìn Punch, ìjọba àpapọ̀ kò tí ì fi tó ẹgbẹ́ ASUU létí pé kò sí owó láti fi ìdáhùn sí ìbéèrè ẹgbẹ́ náà. Ààrẹ ẹgbẹ́ ASUU ìyẹn ọ̀jọ̀gbọ́n Emmanuel Sodeke òun ló sọ bẹ́ẹ̀. Ó ní irọ́ gbu ni ọ̀rọ̀ tí mínísítà tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbanisíṣẹ́ nílẹ̀ yìí ni wọ́n sọ ò pé orílẹ̀-èdè Nàìjíríà kò ní owó lọ́wọ́ láti fi dáhùn sí ìbéèrè tí ẹgbẹ́ ASUU eléyìí tí wọ́n ń béèrè fún tí wọ́n sì ní kí wọ́n ní sùúrù fúngbà díẹ̀. Ìyẹn sì ń sọ pé láti inú oṣù keje ọdún yìí ni ìyanṣẹ́lódì náà ti bẹ̀rẹ̀ pé kí ló wá dé tíjọba àpapọ̀ tí wọn ò fi wá ojútùú sí ìṣòro tí ẹgbẹ́ ASUU tí wọ́n ń kojú nílẹ̀ yìí. Tí wọ́n fẹ́ kà sílẹ̀ ìròyìn yìí ẹgbẹ́jú ìròyìn Punch tó jáde láàárọ̀ tó ní lọ. Lójú ìròyìn KAFTAN Post, ẹgbẹ́ kọ̀wẹ́sù náà ló ti mú àsọ̀rọ̀ bá ìyanṣẹ́lódì rẹ̀. Èyí ni ẹgbẹ́ àwọn olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ kọ́lẹ́jì ilé College of Education náà ni wọ́n ti ní àwọn mú àsọ̀rọ̀ bá ìyanṣẹ́lódì wọn fún odidi ọgọ́ta ọjọ́ báyìí náà ni wọn kò fi ní yanṣẹ́lódì mọ́. Lójú ìròyìn KAFTAN Post náà ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà o. Lójú ìròyìn Vanguard, Peter Obi ní òun yóò mú òpin dé bá ìṣòro ètò ààbò tó fi mọ́ ìṣẹ́ àti òṣì bí ó bá fi lè di ààrẹ ní ọdún 2023. Ojúwé ìròyìn Vanguard lẹ́tì rí ìròyìn náà kà. Lójú ìròyìn Daily Post, ìjọba Nàìjíríà ṣèlérí láti má ṣe dá sí ìgbẹ́jọ́ Ekweremadu èyí tó ń wáyé ní ilẹ̀ UK yẹ United Kingdom. Lójú ìròyìn Daily Post, àwọn agbésùmọ̀mí àtàwọn báńdíìtì wọ́n ti gbé ìjọba tí wọ́n kalẹ̀ o ní ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ báyìí, èmi kan mú kú sọ bẹ́ẹ̀, gómìnà Nasir El-Rufai ti ìpínlẹ̀ Kaduna ló sọ bẹ́ẹ̀ fún ààrẹ Muhammadu Buhari. Lójú ìròyìn Guardian, ìpínlẹ̀ Akwa Ibom náà ni ó ń léwájú o pẹ̀lú bí àwọn èèyàn 17,500 bí wọ́n ṣe lùgbàdì àrùn COVID-19 ìyẹn 517. Lójú ìròyìn Guardian ni ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà. Lójú ìròyìn Daily Post, pé kí Tinubu àti Shettima ó díje fún ipò ààrẹ àti igbákejì ààrẹ nílẹ̀ yìí lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC kò ṣe ìtẹ́wọ́gbà bí tí wò mọ́. Èmi kan mo sọ bẹ́ẹ̀ o, àwọn wo ló sọ bẹ́ẹ̀? Bishop ló sọ bẹ́ẹ̀. Lójú ìwé ìròyìn Daily Post, ààrẹ ilé aṣòfin àgbà tẹ́lẹ̀ rí David Mark náà ni ó ti rọ àwọn ọmọlẹ́yìn Kristi láti máa kópa dáadáa nínú ọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè yìí. Lójú ìròyìn KAFTAN Post, Wike wọ́ Àtíkù Abubakar àti Tambuwa lọ sí ilé ẹjọ́ lórí ètò ìdìbò abẹ́nú fún ipò ààrẹ tó wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ojú ìròyìn KAFTAN Post lẹ́tì rí ìròyìn náà kà. Lójú ìròyìn KAFTAN Post bákan náà mi ò mọ̀ bí o ti gbọ́ ìròyìn eléyìí o pé Soludo bẹ́ẹ̀ ló ti ní kí alága ìjọba ìbílẹ̀ kan kó lọ rọ́kúnlé fún ìgbà díẹ̀ náà lórí ikú ìyàwó rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé ni wọ́n ní ìròyìn náà ló fi yé ni pé arákùnrin ọ̀hún ti máa ń lu ìyàwó rẹ̀ lójijì ni arábìnrin ṣubú tó sì lérò pé ó ṣeé ṣe kó jẹ́ pé látara ìwà ipá ìjìyà tó jẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀. Nítorí náà ni gómìnà Soludo náà ló ṣe ní kó lọ rọ́kúnlé fún ìgbà díẹ̀ náà. Àmọ́ yẹn ò tó ìyàtọ̀ tó tọ́ àtẹ́lẹ̀ tó yẹ lẹ́yìn tí ìwádìí bá parí kan fi jẹ irú ẹni bẹ́ẹ̀. Lójú ìròyìn Tribune tó jáde láàárọ̀ tòní, ẹ̀yin agbébọn ẹ kúrò nílẹ̀ Yorùbá tàbí kí ẹ rí ìjà mi. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Sunday Adéyẹmọ tọ́pọ̀lọpọ̀ mọ̀ sí Sunday Igboho ló sọ bẹ́ẹ̀. Bó ṣe pé Adépéjú ló sọ bẹ́ẹ̀ ni. Èmi kọ́ o. Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho
tí í ṣe aṣáájú ajìjàgbara fún ilẹ̀ Yorùbá tó ti ránṣẹ́ ìkìlọ̀ míì sáwọn agbébọn tó ń ṣe ìkọlù sí ilẹ̀ Yorùbá. Ìgbòho ní yóò dára púpọ̀ kí wọ́n tètè yẹra kúrò nílẹ̀ Yorùbá pátápátá tí wọn kò bá fẹ́ rí ogun àti ìjìyà láti ọwọ́ rẹ̀. Ìgbòho sọ eléyìí nínú àtẹ̀síta kan tí agbẹnusọ rẹ̀ Olúyọmí Kóìkí kà síta fún àwọn akọ̀ròyìn lọ́jọ́bọ̀ àná òde yìí. Aṣáájú ajìjàgbara fún ilẹ̀ Yorùbá náà sì pé àkọlé rẹ̀ ní àwọn agbébọn kò lè gba ilẹ̀ Yorùbá. Nínú àtẹ̀síta náà ni Ìgbòho ti sọ pé ààrẹ Muhammadu Buhari ti kùnà gidigidi láti fi òpin sí ìṣekúpani àti ìjínigbé tó wọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá. Ó ní ìhùwàsí àwọn agbébọn ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá ní ìrẹ̀wẹ̀sì ọkàn tí wọn kò sì ní ìgbàgbọ́ mọ́ nínú orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbòho tún wá fọwọ́ gbáyà pé òmìnira ilẹ̀ Yorùbá nìkan ló lè mú òpin sí ìpànìyàn àti ìjínigbé tó wọ́pọ̀ láàrin wa ní orílẹ̀-èdè yìí. Ó ní ilẹ̀ Yorùbá ti ṣe tán o láti padà sí bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ kí àwọn òyìnbó kí wọ́n tó dé sí ilẹ̀ yìí. Tẹ́ bá fẹ́ kà sílẹ̀ ìròyìn yìí ẹ bójú ìròyìn Tribune tó jáde láàárọ̀ tó ní lọ. Èmi náà fara mọ́ ọ̀rọ̀ yìí àmọ́ kì í ṣe nílẹ̀ Yorùbá nìkan káàkiri orílẹ̀-èdè yìí àti fẹ́ kó ẹrù wọn kúrò lórílẹ̀-èdè yìí àwọn agbésùnmọ̀mí tàbí kí wọ́n fojú winá òfin torí ó tó gẹ́ alùbátà ìdarin ó tó gẹ́ ọ̀rọ̀ ètò ààbò ti mẹ́rẹ̀ jù ní orílẹ̀-èdè yìí. Lórí ọ̀rọ̀ ìdigunjalè iléeṣẹ́ ọlọ́pàá bẹ́ẹ̀ ni ó ti fòfin de àwọn tó ń kiri ọjà ní òpópónà Èkó sí Ìbàdàn. Lójú ìwé ìròyìn Daily Post ni ìròyìn yìí wà o. Lójú ìwé ìròyìn Daily Post bákan náà Onochie ti gbé àwọn ẹ̀rí kalẹ̀ tí ó sì fi ẹ̀sùn kan Nnamdi Kanu pé òun ni ó ṣe agbátẹrù ìwọ́de EndSARS ní ìlú Èkó lọ́dún 2020. Lójú ìwé ìròyìn Kaftan Post ọwọ́ àwọn ọlọ́pàá náà ni ó tẹ àwọn afurasí ajínigbé mẹ́ta ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni bákan náà ní ojú ìwé ìròyìn Punch tí ó jáde láàárọ̀ yìí àwọn afurasí dáadáa tí wọ́n ti sọra wọn di àṣekúpani bẹ́ẹ̀ ni wọ́n tún ṣekúpa èèyàn kan nípínlẹ̀ Anambra báyìí. Lójú ìròyìn Daily Post ayé dá wàhálà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ̀ṣọ́ ewé àgbéjẹmọ́wọ́ èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o ọgbẹ́ Ohanaeze Ndigbo ló ṣe ìkìlọ̀ bẹ́ẹ̀ fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ará lé ẹ jẹ́ ká dókè lọ́hùn nígbà tí a bá padà dé àlejò wa yóò ti wà níkàlẹ̀ tá ó máa jíròrò lórí àwọn ìròyìn eléyìí tá a mú wá sí ojú ìwòyìn fún tòní ẹ má yí kúrò níbẹ̀ à ń padà bọ̀. Eré tí a ń ṣe ló mú inú yín dùn, àwàdà tí a ń ṣe ló jẹ́ kẹ́ máa yọ̀ o. Ẹ̀yin tẹ́ ń ra dátà tẹ́ ń wo skìtì wa, ẹ ó rẹ́rìn ayọ̀ jọ torí Ọlọ́run máa wo KAFTAN TV. Má gbé kúrò ńbẹ̀, ibẹ̀ ni wàá ti máa rí wàá máa ráwọn ológo lórí screen yẹn torí pé wọ́n gan tó ń wù lọ́wọ́lọ́wọ́ ológo nìyẹn yóò wà ńbẹ̀ kí ló sọ mi ìgbọ́. KAFTAN TV Yorùbá ẹ káàbọ̀ padà sórí ètò ǹjẹ́ ẹ ti gbọ́ níkànnì KAFTAN TV Yorùbá ibi tí a ti máa ń ṣe àfojúsùn ayé tó rẹwà gẹ́gẹ́ bí èmi àti àánú ṣe sọ lẹ́ẹ̀kan ká tó lọ sókè lọ́hùn-ún àlejò pàtàkì wà láàrin wa ọ̀dọ́ ni wọ́n sì jẹ́ aṣojú àwọn ọ̀dọ́ àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun orúkọ tí wọ́n ní Babawale Jamiu Popoola àwọn ni àlejò wa tààrọ̀ òní àlejò wa ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé o, ẹ kú ilé là ń kí ara yín o. Inú mi dùn púpọ̀ láti wà níbí báyìí lénìí. Ẹ ṣeun. Inú wa ń dùn pé a pè yín pé ẹ jẹ́ wa. Sọ́kò jẹ́po. À ń dúpẹ́ fọ́lọ́run kò jẹ́po. Ṣé àlàáfíà làwọn ará lé wà? Àlàáfíà ni àlàáfíà. Kí lẹ sì bá wa mú bọ̀? A máa àlàáfíà tó pọ̀. Ẹ ṣeun púpọ̀. Ẹ ṣé wa dúpẹ́. Ìbéèrè àkọ́kọ́ yìí ojú ìwé ìròyìn Kaftan Post tí ó jáde láàárọ̀ tòní olúwa ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Muhammadu Buhari wọ́n ní pé ìjọba àpapọ̀ wọ́n ní kò nílò ìwà ipá kò nílò ipá rárá lórí ọ̀rọ̀ àwọn èrò ọkọ̀ ojú irin tó wà láàmú àwọn báńdíìtì báyìí àwọn tó kù láàmú àwọn báńdíìtì báyìí ààrẹ wá sọ̀rọ̀ pé lórí ọ̀rọ̀ ìtúsílẹ̀ àwọn èèyàn tó kù yìí ìjọba ò nílò ipá rárá lórí ọ̀rọ̀ náà nítorí pé àwọn fẹ́ kí àwọn èèyàn yìí kó padà lọ sí ilé wọn pẹ̀lú àlàáfíà kí lè rí sọ sí ọ̀rọ̀ yìí. Ó ṣe ni láàánú pé ní orílẹ̀-èdè wa nínú gbogbo àwọn nǹkan tí ó yẹ kí èèyàn máa ní nínú ètò ìṣèjọba rere ní orílẹ̀-èdè especially nígbà tó yẹ pé ètò ìjọba àwarawa òun la lò tí ò sí ológun lílé tá à ń dìbò yànyàn gbogbo wa lérò pé ó yẹ kí a máa rí èrè ń jẹ pé a dìbò fún alágbádá bíi tiwa ṣùgbọ́n ọ̀rọ̀
ó ní àwọn Fúlàní darandaran àwọn ajínigbé lọ́tún ajínigbé lósì yìí ó jẹ́ nǹkan tí ó lágbára gan ṣùgbọ́n nínú èrò tèmi ni pé tá bá wo ààrẹ Muhammadu Buhari ẹni tí ó ti fìgbà kan jẹ́ olórí ológun òun ni eléyìí tí gbogbo wa sì lérò pé yóò lè bá wa dáhùn gbogbo ìpèníjà yìí ṣùgbọ́n níwòye tèmi ó dàbí ẹni pé wọn ò fẹ́ mú ọ̀rọ̀ yìí ní ọ̀kúnkúndùn tó torí bí kàkà tí wọ́n yẹ kí wọ́n máa ṣe tó yẹ kán ṣe lójú tèmi bígbà tán yíyan fi ẹ̀tẹ́lẹ̀ tí ń padà pàlápàá ìdó oníná tó lọ gbé òbítíbitì owó láti lọ ra ọkọ̀ fún àwọn elétò ẹ̀ṣọ́ ní Niger Republic kí ló ṣe ti àwọn tilẹ̀ wa èmi wò pé gbogbo àwọn nǹkan tí ó yẹ kán ti máa ṣe fún tilẹ̀ wa yìí ò nìyẹn lóòótọ́ náà tó máa ní òkè ó yẹ kán délé ní ayọ̀ àtàlàáfíà ṣùgbọ́n nínú ìrírí tèmi èmi tún gbàgbọ́ pé tí a bá mú wọn sìnkún ká fi wọn jófin ó ṣe kókó ká fi àwọn eléyìí jófin yóò tún fún àwọn tó kù lọ́jọ́ iwájú láti rí dájú pé wọn ò ní ṣe irú ẹ̀ torí pé táwọn bá sọ pé káwọn tún jíyàn gbé o wọ́n ti mọ̀ pọ́wọ́ líle ni ìjọba ò fi mú wọn ọjọ́ wo mélòó ìgbà wo la tó wá fẹ́ lajúlẹ̀ tí tálùbọ́ mọ́ wá kó wọ̀ so wá dìgbà tí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà bá tó wá dáwọ́ dé ṣùgbọ́n ẹ mọ̀ nígbà tó tẹ̀ ṣe pé bàbá gangan fúnra wọn bóyá wọ́n lè ní èròǹgbà láti ṣe dáadáa fún orílẹ̀-èdè ṣùgbọ́n tí a bá ní ká wọ ọjọ́ orí wọn á rí kí bàbá gangan ti dàgbà gẹ́gẹ́ bí ọ̀dọ́ ń sìn báyìí mo wà ní àgbègbè àráǹdì 30 ọdún tó lè bò pé ní 30 years so tẹ́ bá multiply ọjọ́ orí mi by 2 60 years ó sì wè mí kémi wà láyé ìyẹn fẹ́ kó sọ́wọ́ Fúlàní dáadáa ìyẹn fẹ́ jẹ́ wọ́n jí mi gbé wọ́n fẹ́ jẹ́ wọ́n jẹ́ bí mi gbé so dandan ni kí n ṣe nǹkan tí ó dáa fún orílẹ̀-èdè ṣùgbọ́n tá bá mú ọjọ́ orí wọn tá bá papọ̀ sí méjì ẹjá kan sí wa bó sì fẹ́ wà so gbogbo àwọn nǹkan tí ó yẹ ká máa wò nìyẹn ìyẹn àwọn ilé ìbò fi sọ pé Yorùbá fi máa rọ pé ẹni tó bá wọ bàtà ẹgbẹ́ ní mọ ibi tí ẹsẹ̀ ti tà wọn ṣùgbọ́n àgbẹ̀ kìíní kan ó kanra wa níbi kan jura wa lọ ọ̀dọ́ tó bá yẹ pọ̀dọ́ ló dé ààrẹ orílẹ̀-èdè mi nígbàgbọ́ pé yóò tó ní gbọ́gbọ́ jù báyìí lọ gbogbo ètò tí a fẹ́ yóò lọ ní mẹ̀lọmẹ̀lọ bó ṣe yẹ kí ó lọ ṣùgbọ́n náà kọ́lọ́ ṣàánú wa ni. ẹ ṣeun àlejò wa ìbéèrè tèmi lórí ọ̀rọ̀ Sunday Igboho Sunday Adéyẹmọ tọ́pọ̀ mọ́ sí Sunday Igboho ẹ mọ̀ pé wọ́n ṣe fi babalẹ̀ ní kòpẹ́kòpẹ́ ní orílẹ̀-èdè Benin Republic látàrí ìjìjàgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation yìí ìgbà tán sì ti jáde tán wọ́n tún ṣì ń tẹ̀síwájú nípa pípè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá àwọn kan sì ti ní ṣé èyí pé wàhálà mi tó ti ń bọ̀ báyìí kó má tún di pé wọ́n á tún á fa wàhálà mi lẹ́sẹ̀ lẹ́yìn eléyìí tí wọ́n ti fà ní ọdún tó lọ kí ni ẹ rò pé ó yẹ kí ọgbọ́n ò lẹ rò pé wọ́n lè dá sí tí wàhálà mi ò fi tún ní bẹ̀rẹ̀ látàrí irú ìgbésẹ̀ yìí. ẹ ṣé o nílẹ̀ Yorùbá wọ́n máa ní n ò lè wá kú kan kí n joyè bàbá rẹ̀ bẹ́ẹ̀ ni a lè torí pé bóyá wọ́n ti mú Sunday Igboho dídò ni wọ́n ti mọ́lé sáàámọ́ kó wá ti torí ẹ̀ kó sọ pé òun ò ní jìjàgbara fún agbègbè àti ìlú ní ìgbà kan rí ní gbogbo ìgbà EndSARS yẹn ó ṣe lè láàánú pé à ń pariwo pé kí àwọn ọlọ́pàá kí wọ́n má pààyàn mọ́ torí ní ìpínlẹ̀ Ọ̀ṣun tèmi ti wá ìpínlẹ̀ ọmọlúàbí àwọn ọlọ́pàá mọ̀ ṣe sọ̀kọ́tọ̀ fún wa àgàgà tán bá ti rí i pé ọmọkùnrin àbóbìnrin tó jẹ́ ọ̀dọ́ ó mú iPhone dání lójú tí wọ́n bá ó ti dọ̀daràn àbí bóyá ó ní irùngbọ̀n gẹ́gẹ́ bíi tèmi ó ti dáràn gbòòrò kódà ó dé àwọn àkókò kan tó ṣe pé àwọn mọ̀lẹ́bí mi bẹ̀rẹ̀ sí ní pè mí pé àwọ̀ èso ní lọ fa irùngbọ̀n rẹ̀ ó jẹ́ mọ́ lo iPhone mọ́ kó padà sí orí Android phone kí ló tẹ̀ wá lé tó báyìí generation ó yàtọ̀ sí àwọn ó ti upgrade ní 1977 mo rántí pé bàbá mi sọ fún mi pé èèyàn kan péré ló ní ọkọ̀ gbogbo ìdílé wa nígbà náà bó ti wọ́n pé ọkọ̀ ń gan ọkọ̀ ìjàpá ni kò sọ́mọ tó gbàdúrà kó dogun rẹ̀ kí láwọn tó gbàdúrà káwọn dogun rẹ̀ ṣùgbọ́n ní sin àlè káyé ọkọ̀ tó ti wà ní ìdílé wa nítorí mo fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni pé bí ayé bá ṣe yí ṣùgbọ́n àwọn ọlọ́pàá ìgàkà tí wọ́n lọ inú igbó Sambisa kàn lọ bá àwọn Kaduna àwọn bandits kàn lọ bá wọn jà ọ̀dọ́ náà dà láàmú nígbà tí ọ̀rọ̀ EndSARS dé gbogbo àtàjàgbara mo wà lára àwọn tí ó ṣagbátẹrù ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ èmi ni mo create WhatsApp group tí a fi kó gbogbo
gbogbo báyìí tó ń ṣe information táàmù sọ láàrin ara wọn pé iye ti jẹ̀rọ ajá àtàpé ẹja pàdé ní aago 7 lórí tọ́lá àyà o ẹja fi òórùn náà gbogbo àwọn nǹkan báwọn. ǹjẹ́ ìwọ̀n pé nígbà tí wàhálà délẹ̀ mo wà lára àwọn táwọn kọ́ gbé tán tì mọ́ ní. kódà ààrẹ ni tó lọ sẹ́wọ̀n náà àwọn èèyàn wa ṣùgbọ́n sáwà ti torí èyí ká sọ pé àní sọ òótọ́ ọmọ láwùjọ ni ẹja máa sọ torí ẹni tó fẹ́ kí ayé da òun nìkan kọ́ ní ògbé bẹ́ẹ̀ ṣùgbọ́n kàn ṣe ni láàánú pé ní ìwòye tèmi àwọn ọ̀nà kọ̀ọ̀kan náà tiẹ̀ wà tí olóyè Sunday Igboho ń gbé gbà nílé tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan ò fara mọ́ ìdí ni pé èmi gbà pé ní gbogbo àwa tá a wà ní orílẹ̀-èdè Nàìjíríà yálà Haúsá ni Ìgbò ni àbí Yorùbá nǹkan kan náà ni wá kí ló dé táwọn ń ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ kí a jọ gbé orílẹ̀-èdè yìí lárugẹ èmi tẹ́ máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà pé bá a ṣe ní olóyè Sunday Igboho fún ilẹ̀ Yorùbá tí a ní àwọn kan náà tí wọ́n dúró fún Biafra àwọn kan náà fún Arewa Nation tí gbogbo wa tí a bá kó ọpọlọ wa àti gbogbo agbára tí a ní papọ̀ tí a ṣera wa lóṣùṣù ọwọ́ táfọwọ́ tọwọ́ fi mọ ẹṣẹ́ jàre orílẹ̀-èdè yìí ó dáa èyí ni ìwòye tèmi o. ẹ ṣe àdúpẹ́ ẹ̀kọ́ atótónu àlejò wa lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ oníbèrè dálé lórí nínú ìròyìn wa ní òwúrọ̀ tòní ẹgbẹ́ ASUU náà ni wọ́n pariwo síta pé ṣe ni àwọn ọmọ ẹgbẹ́ ASUU ọ̀pọ̀ nínú wọn wọ́n ti wáṣẹ́ lọ sí àwọn orílẹ̀-èdè míì káàkiri àgbáyé látàrí bí nǹkan ṣe rí lẹ́ka ètò ẹ̀kọ́ bí kódà ààrẹ ẹgbẹ́ ASUU tún mẹ́nubà pé nítorí pé àwọn òṣìṣẹ́ náà wọ́n gùn lé ìyanṣẹ́lódì ìjọba kò sanwó wọn mọ́ ìlànà kò síṣẹ́ kò sówó oṣù ni ìjọba ń lò lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ náà báyìí kí lẹ rí sọ sí ọ̀rọ̀ náà. ṣe rí ọ̀rọ̀ náà ó sọ sí lẹ́nu ó bùyọ̀ sí ṣùgbọ́n kò ṣe ni láàánú pé ibikíbi tí erin méjì bá ti ń jà koríko bẹ̀ ní òforí fa ẹ̀ ṣe ọ̀nà tí àwọn ìjọba tán fi ní ẹ̀bi ó mọ̀ pọ̀ tí a bá ní kí a wò ó kódà àwọn àjọ àgbáyé wọ́n ti ní ọ̀dọ́ ni ó pọ̀ jù lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí United Nations Population Census tán ní 72% ní ìdá 2 àádọ́rin. ẹ ṣe jàre so náà ti ní òun ní ọ̀dọ́ lórílẹ̀-èdè ètò tá a dẹ̀ ń ṣe ètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bí a bá ṣe pọ̀ tó òun ló ṣe yẹ kí wọ́n ṣe máa fún wa ní àmójútó sí torí pé ẹni tó bá níbò tó kún gbọ́gbọ́ òun náà ni ó wọlé ìdìbò tó bá jẹ́ bẹ́ẹ̀ tó dẹ̀ pọ̀dọ̀ ló pọ̀ jù ó yẹ kí gbogbo wa ká mọ̀ especially àwọn ìjọba àwọn olórí wa ká mọ̀ pé ọ̀dọ́ ló yẹ kí wọ́n fún ní àmójútó jù tó má jẹ́ fún ọ̀dọ́ lámójútó jù owó tí àwọn ASUU ń béèrè yìí kò tí ì pọ̀ jù tá bá ní ká compare sí salaries and allowances gbogbo àwọn owó àjẹmọ́nú tí àwọn olóṣèlú ń gbà àti àwọn aṣòfin yàtọ̀ tẹ́tẹ̀ rí táwọn aṣòfin kéré o tí àwọn mínísítà tí àwọn elétò tó di ibì kọ̀ọ̀kan mú eléyìí tí a mọ̀ níta àwọn ìlú mọ̀ pọ̀ gbọ́ngbọ́n tí owó tí ààrẹ wa gan fi ń travel láti orílẹ̀-èdè yìí tí ó kó gbogbo àwọn èèyàn lẹ́yìn tí òun ní ká sọ ni ṣùgbọ́n ní kókó kí kókó àwa náà sì mọ iye tá à ń ná lórílẹ̀-èdè Nàìjíríà fún oríṣiríṣi àwọn ètò míì pàápàá jùlọ òṣèlú nígbà tó tẹ̀ ṣe primary àwọn eré tó dìbò fáwọn tí ó ṣe president nsìn a gbọ́ pé ẹgbẹ́ tó wà lóde APC 100 million naira náà ta fọ́ọ̀mù wọn èlé tabayẹ calculate salary tí ààrẹ orílẹ̀-èdè gan gbà kò lè rí iye 100 million rẹ̀ in the next 7.5 years ìyẹn túmọ̀ sí pé tó bá parí sáà àkọ́kọ́ tó ní ṣe sáà kejì dé ààbọ̀ yóò tó wá mọ̀ pé òun ti rí owó oṣù gbà pẹ̀lú iye tó sọ fún wa pé àwọn gbà so èyí fún ìdí èyí ó yẹ kí wọ́n mú ẹ̀kọ́ ní ọ̀kúnkúndùn ní tí àwọn ASUU yìí tí wọ́n béèrè ò tí pọ̀ jù ṣùgbọ́n àwọn ASUU náà ọ̀rọ̀ yìí ó kàn jẹ́ pé ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ASUU nìkan ọ̀rọ̀ orílẹ̀-èdè generally ni gbogbo wa ìlú òrọ̀gbọ ẹjẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ ìlú òrọ̀gbọ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ mi gan kí wọ́n parí iléèwé kan sá lọ kúrò lórílẹ̀-èdè ni so ó ní kódà mo ń bá yín sọ̀rọ̀ yìí láàrin òṣùpá kan sí ìsìn mo ti mọ ọ̀rẹ́ mi 5 tó sọ pé àwọn tẹ́ ń lọ kódà 2 ni wọ́n tiẹ̀ ti lọ báyìí
so eléyìí túmọ̀ sí pé tá bá tún wá wò á tún mọ ní àdínkù àwọn ọlọ́pọlọ pípé lórílẹ̀-èdè á mọ ní àdínkù gbogbo àwọn tí ó yẹ kí wọ́n jẹ́ dókítà tó yẹ kán jẹ́ akẹ́kọ̀ọ́ tó yẹ kán jẹ́ lọ́yà tó yẹ kán jẹ́ òkùkọ̀ tó yẹ kán jẹ́ adájọ́ tó yẹ kán gbogbo àwọn nǹkan tá a nílò lórílẹ̀-èdè àwọn tó lè mú dàgbàsókè lórílẹ̀-èdè ẹ ṣe so ìgbà wo láwa tó wá ṣe lè dà bọ̀ kò sí ọ̀nà àbáyọ tí a lè ṣe ju pé àkọ́kọ́ kí ìjọba ṣe tán láti ṣe àtúntò ẹ̀kọ́ àyàtọ̀ sí àtúntò ètò ẹ̀kọ́ àwọn ọ̀dọ́ náà ẹ jẹ́ kí a rí i dájú pé ilé ìwé nìkan kọ́ lóòótọ́ ní ayé ìgbà kan nígbà táwa ti ń bẹ̀rẹ̀ léèwé àwọn òbí wa máa ń sọ fún wa pé tí a bá kàwé wa bàtà wa roko ká àmọ́ láyé ìsìn bó o kàwé jù bẹ́ẹ̀ lọ bó o bá níṣẹ́ lọ́wọ́ yóò wọ́ sẹ́rẹ́ nílẹ̀ ẹ ṣé o so fún ìdí èyí nǹkan ó ṣe pàtàkì tó yẹ pé bóyá a wà nílé ìwé ni àbí àkókò ìgbà tí ASUU tiẹ̀ tún wá ní ìdáṣẹ́lẹ̀ ráńpẹ́ kí gbogbo ọ̀dọ́ pátápátá kí a rí dájú pé a ní nǹkan kan tí à ń ṣe láti má lè ṣerú ẹgbẹ́ wa ọ̀dọ́ tó bá ní nǹkan tó ń ṣe kò lè di àsìkò ètò ìdìbò kí wọ́n gbébọn lé lọ́wọ́ àbí àdá kan ní lọ́ọ́ da ètò ìdìbò yìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan sígbà mo mọ̀ pé mo níṣẹ́ tí mò ń ṣe tí o pé kì í ṣe pé n ti ń jẹ ni mi ò ní mi ò ti rojú ìjọba pé ó dìgbà tí ìjọba bá tó sọ pé wọ́n gbé iṣẹ́ empower 10,000 jáde o àbí wọ́n gbé 77 for public work kí n tó jẹun gbọ́dọ̀ pé èmi gan fún àmì níṣẹ́ ọwọ́ mi ẹ̀dá gbogbo ní ìṣeráre ọlọ́run jẹ́ kí gbogbo ara rẹ̀. ẹ ṣeun mo rí i pé ẹ máa fẹ́ràn òṣèlú mo ṣe ẹ tiẹ̀ tún wá jẹ́ aṣojú àwọn ọ̀dọ́ ní àárín gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ tá a bá wò dáadáa ẹ mọ̀ pọ́nṣẹ́ ìgbé àbá kan dìde nílé ìgbìmọ̀ aṣòfin pé káwọn ọ̀dọ́ wọn kéré láti díje tàbí láti du ipò àmọ́ láyé òde òní bẹ́ẹ̀ yóò bá díje yóò ní owó lọ́wọ́ kò sówó kò sọ̀rọ̀ ni o ò léèyàn o kò sọ̀rọ̀ kò sọ́nà àbáyọ àmọ́ àwọn ọ̀dọ́ kan wà tí wọ́n fẹ́ láti dipò kan tàbí òmíràn mú lórílẹ̀‐èdè wa Nàìjíríà tàbí ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tàbí ìjọba ìbílẹ̀ ọgbọ́n wo ni ẹ rò pé àwọn ọ̀dọ́ ilé dá sí wọn ò ní bàbá ìsàlẹ̀ kò sówó àmọ́ wọ́n ní ọpọlọ wọ́n sì ní ọgbọ́n àti ìmọ̀ àtòye onígẹ́gẹ́ bí àyájọ́ àwa ọ̀dọ́ kí ni àmọ̀ràn tí ẹ lè gba irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ ìgbésẹ̀ wo ló yẹ kán gbé láti fi lè jánà. ẹ ṣe rí ó ṣe pàtàkì kí gbogbo wa ká mọ bára wa sòótọ́ ọ̀rọ̀ yálà èèyàn fẹ́ràn òṣèlú ni àbí ò fẹ́ràn òṣèlú ẹ jẹ́ kí a mọ̀ pé òṣèlú ti jẹ́ nǹkan tó ṣe dandan lórílẹ̀‐èdè Nàìjíríà bí yóò mú mi tí ò ní mú mi ìdọ̀tí òṣèlú àtètò ìjọba ni bí náà mọ̀nàmọ́ná ò bá wà tí ò ní ṣe mọ̀nàmọ́ná ètò ìṣèjọba ni bí èyí ó lálàáfíà pípé tí ó ṣe pé ìjọ tí ó bá rẹ̀ ní ráńpẹ́ tí ò ní délé ìwòsàn tí wọ́n ní kò sí oògùn kò sábẹ́rẹ́ kò sí nǹkan kan àbí kò sí dókítà tí ó mójútó ètò ìṣèlú ni gbẹ̀yìn rìn lórí ọ̀nà títí tí ọlọ́dà owó àti òní níjàmbá ọkọ̀ sẹ́wọ̀n ìgbà tí mo ń bọ̀ tí tá a máa ń bọ̀ láti Ọ̀ṣun wá sí Àbújá ẹ̀rù tiẹ̀ máa ń bà mí gbogbo ìdílé mi ó kó èyí pé má wọ mọ́tò flight ní o kìnìkan o tó bá jẹ́ pé ibi tí ètò ìṣèjọba tó ti mójútó yìí ni ẹ dákun sí yóò ṣẹlẹ̀ nǹkan tí mo fẹ́ fàyọ ń bẹ̀ ni pé ó ṣe pàtàkì gbogbo a máa mọ̀ pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí wa ìgbé ayé wa nípa òṣèlú ni so yálà bóyá ó wù wá lọ́kàn àbí ó wù wá òṣèlú ìṣe iṣẹ́ tí èèyàn máa ń ṣe ò pé iṣẹ́ òṣèlú ni ṣùgbọ́n àwọn àgbà tẹ̀ mọ́ òṣèlú nìkan ni wọ́n gbójú tì. báwo ni òṣèlú níṣẹ́ tí ò ní lábọ̀ tí ó sọ pé òun ṣiṣẹ́ òṣèlú nígbà tẹ́yìn ẹ̀ náà nílà àbọ̀làká ẹni ò fẹ́ sọ́ọ̀sì ọ̀lẹ́ dáràn níwé yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ní kí ilé ayé dà nìkan kọ́ ní ògbé bẹ́ẹ̀ orílẹ̀-èdè yìí nǹkan tó yẹ kí gbogbo wa ká pa ọjọ́ pọ̀ kí a túlù ṣe ni ṣùgbọ́n tá a bá fẹ́ túlù ṣe tá a bá wo àwọn orílẹ̀-èdè tí ó ti dára ju tiwa lọ owó tí àwọn olóṣèlú ń gbà pọ̀ ṣùgbọ́n wọ́n ti mọ̀ pé àwọn fẹ́ lọ ṣèlú ni tá a bá ti wá padà sí orílẹ̀-èdè wa sìn a ti sọ pé èèyàn pọ̀ tó fẹ́ ṣèlú ọ̀dọ́ náà dẹ́ pọ̀ tó fẹ́ sùn jù torí àwa gangan ni à ń wọ bàtà àmọ́ ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀ bọ́ tá a bá fẹ́ dé ọ̀rọ̀ òṣèlú yìí ó kàn tó wá ṣe láàánú pé àwa ọ̀dọ́ náà a rò pé nǹkan tá a kàn jí ní orí ibùsùn wa dọ́kan tá a dìde tá a ní yá búyà mo ti dé ìmúlẹ́sẹ̀ ààrẹ orílẹ̀-èdè àbíjọ́ kan jí láwọn tó ní gómìnà ní nǹkan tó kàn ó yẹ kí a mọ̀ pé gbogbo nǹkan
ló ní ètò àti nísẹ̀nsẹ̀lé. Òṣèlú, gbogbo òṣèlú pátápátá ó bẹ̀rẹ̀ láti inú ilé, láti ọ̀dẹ̀. Àní tó dẹ̀ kéré jù ní gbogbo structure òṣèlú ilé ni. Tó dẹ̀ bẹ̀rẹ̀ láti polling unit lọ sí wọ́ọ̀dù, lọ sí local government, tó ti dé state level, kó tó wá sọ̀rọ̀ federal level. Ẹni tó bá fẹ́ ṣòṣèlú tó jẹ́ ọ̀dọ́, kí ló burú tó bá tiẹ̀ kọ́kọ́ sọ pé òun bẹ̀rẹ̀ láti councillor ni, àbí sọ pé òun sí kó ti di pẹlẹbẹ mọ́ lẹ́jẹ́, àbí kó lóun fẹ́ ṣalága council, àbí kó lọ ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀. Ṣùgbọ́n tá bá ní ká wò, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ní ọpọlọ wà lórílẹ̀‐èdè yìí tó jọ̀dọ̀ tí wọ́n ní àwọn fẹ́ ṣe ààrẹ, àwọn fẹ́ ṣe gómìnà, àwọn fẹ́ ṣe ilé, àwọn fẹ́ ṣe ọ̀hún. Ṣùgbọ́n tó ṣe pé àwọn gangan fúnra wọn ò lè dá kó 100 èèyàn jọ ní ìlú wọn. Kámọ́ àti wàá sọ pé wọ́n fẹ́ bá èèyàn 10 sọ̀rọ̀ ní agboolé wọn tí ó bá wọn sọ̀rọ̀, tí ó dá wọn lò. So àwọn ibi tí ó yẹ kí a ti kọ́kọ́ jọ bẹ̀rẹ̀ nìyí gẹ́gẹ́ bí ọ̀dọ́, ká mọ̀ tàn ara wa. Àti mọ̀ òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà, it deals with structure. Structure ni tó bá ti mọ̀ pé àwọn èèyàn tẹ̀ nígbàgbọ́ pé APC àbí PDP òun ni ó strive jù tó rẹ́ni tó bá fẹ́ ṣe presidential election. Tó bá ti wọ́n mọ̀ pé tí ìráyè ráríwọ̀ àárín ó dára jùlọ kéèyàn mọ̀ wọn ara rẹ̀, ẹlẹ́wọ̀n àṣàpọ̀n, kó bẹ̀rẹ̀ láti ibìkan. Nígbà tó bá ní ìrírí, tó ti ní experiences, tó ti ṣe láti ibìkan débìkan, àwọn èèyàn tó wò pé eléyà ti tọ́ wo, ó ṣe dáadáa o, wọ́n tó fi nǹkan ńlá wọ́n fi tó. Gẹ́gẹ́ bí èmi bí àpẹẹrẹ sìn, mo bẹ̀rẹ̀ láti jẹ́ ààrẹ akẹ́kọ̀ọ́ ìlú mi. Nígbà tí mo ṣe yún tán, àwọn èèyàn rí pé ọmọ yìí ṣe dáadáa, mo tún ṣe adarí akẹ́kọ̀ọ́ ní ìpínlẹ̀ mi, nípínlẹ̀ Ọ̀ṣun. Mo kúrò ńbẹ̀ yẹn tán, ó ní wọ́n tún mú mi gẹ́gẹ́ bí ẹni tí ó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun ní Nigerian Youth Parliament, eléyìí tí a mọ̀ sí àlàfo tó wà láàárín àwọn ọ̀dọ́ àti ìjọba. So December yìí mo ṣe wà National Assembly, tá a ṣe inauguration wa ní December yìí, a dẹ̀ ń ṣe sitting. Àwa náà jíròrò lórí ọ̀rọ̀ bí ó ṣe dáa àti bí àwọn aṣòfin ṣe ṣe, làwa náà ṣe ilé aṣòfin àwọn ọ̀dọ́ òun làwa náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mi ò bẹ̀rẹ̀ láti ibìkan, tí mo sọ pé mi ò kọ́kọ́ ṣe ilé kí wọ́n rí i pé mo ti ṣe dáadáa, wọ́n fún mi ní mi tí máa ṣe lè tọ́jú ẹ̀ lórí ògo ọ̀nà, èmi náà tún ní àwọn àfojúsùn tí mo wò náà lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n kí wọ́n ní irọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni mo fẹ́ ṣe báwo tí mi ò lẹ́gbẹ́, kémi náà wá tó wá wọ ẹgbẹ́ wo pé ẹgbẹ́ alágbàdo gbogbo bọ́ta. Ṣùgbọ́n ẹ jẹ́ a rí dájú pé gbogbo ọ̀dọ́ tí ó bá mọ̀ pé òun ìgbé ayé òun ó jẹ òun lógún àti ti àwọn èèyàn tó wà lágbègbè òun, ẹ jẹ́ a rí pé ẹ jẹ́ a wo ẹgbẹ́ òṣèlú tí ó bá dáa jù ní àgbègbè wa, ẹ jẹ́ a wọnú ẹgbẹ́ òṣèlú, ẹ jẹ́ a lọ darapọ̀ mọ́ wọn. Tí a bá sọ pé wọ́n wọn ò ṣe dáa, àwọn àgbà bọ̀ wọ́n ní tẹ́ bá ní kí wèrè sókù yẹ̀ bó ṣe wù ó lè sún jẹ. ààrẹ máa pariwo ìjọba ò dá kí làwa gangan fún àwa ti ṣe oníbò náà ṣe pé nítorí bá pín kan náà ló gbà. so ẹ jẹ́ àrídájú pé gbogbo àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè tí ó bá ṣeéṣe fún wa, ẹ jẹ́ a lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kí a ṣe dáadáa bí ó ṣe wù wá, ẹ jẹ́ a mú ìjọba yẹn kí a ṣe bí ó ṣe wù wá ní ọwọ́ wa. ẹ jẹ́ mú béèrè wa ká tó lọ sí òkè lọ́hùn. Ẹ lórí ọ̀rọ̀ mímú ọ̀rọ̀ ètò òṣèlú níbi pẹlẹbẹ wá lọ sókè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan. Ohun tí mo fẹ́ béèrè ni pé ohun tó ó jẹ́ pé ohun tí ọ̀pọ̀ èèyàn máa ń nígbàgbọ́ ni pé ó yẹ kó wáyé bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè ni pé ó gbọ́dọ̀ ti ṣe ipò kan rí o ká tó lè sọ pé òun fẹ́ ṣe ipò ìka wá ṣàtìlẹ́yìn fún. Àmọ́ mo ti rí àwọn ẹni tó jẹ́ ọ̀dọ́ mi tó jẹ́ pé wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàrin ìlú. Mo ti níwòye tèmi ọ̀pọ̀ àwọn èèyàn tó máa ń ṣe dáadáa fún àwọn èèyàn láàrin ìlú, wọn kì í ṣe àwọn èèyàn tó máa ń pariwo rẹ̀, kì í ṣe àwọn èèyàn tó fẹ́ fún yàn ní 100 kinní kan tí wọ́n jẹ́ pé tí wọ́n pè dodo ilé iṣẹ́ ìròyìn jọ. Níbi gẹ́gẹ́ bí mo ṣe sọ lọ, tábàárà irú ọ̀dọ́ bẹ́ẹ̀ jẹ́ pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, ó ní iṣẹ́ tara rẹ̀, ó ti ṣiṣẹ́ dáadáa, ó ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàrin ìlú. Àmọ́ bẹ́ẹ̀ ni tí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì wà èèyàn gidi ni eléyìí, ó ti ṣe dáadáa fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láàrin ìlú, ó ti rán ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílé ìwé, ó ti dáṣẹ́ sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. tábàárà irú ẹni bẹ́ẹ̀ àwọn tó jẹ́ pé kò tí ì dìpò kankan mú lórílẹ̀‐èdè yìí. bẹ́ẹ̀ ni kó sì sọ pé bóyá ipò gómìnà mo fẹ́ lọ lónìí àbí mo fẹ́ lọ pò ààrẹ, ọ̀pọ̀ èèyàn sì ní lórílẹ̀‐èdè wọn kì í fẹ́ ṣe àtìlẹ́yìn. Èmi níwòye tèmi mo lérò pé kò yẹ kí a máa fi ojú
ṣíṣe àtìlẹ́yìn fún ẹni tá a bá ti tó ti gbé ó ti ní ìrírí tẹ́lẹ̀ rí kí lè sọ sí ọ̀dọ̀gbọ̀n náà. ẹ ṣe yí wọ́n ní tó kọjú sí èèyàn kan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì ṣùgbọ́n gbogbo ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ gbogbo nǹkan pátápátá ó ní kíkọ́ ó ní mímọ̀ ṣé àlàyé mi yé yín ó ní àwọn ọ̀nà tí yàn ń gbé gbà ẹni gẹ́gẹ́ bí àpẹẹrẹ sìn ẹni tí ó mọ̀ pé òun fẹ́ ránṣọ ó mọ̀ pé òun ọ̀kọ́ mọ aṣọ òun ò wọ̀n òun ò gé kó òun tó rán kó tó papọ̀ kó tó di aṣọ dídí tí ẹ wọ̀ tó gún régé tó dùn wò lójú. ní tí mo fẹ́ fàyọ̀ bẹ́ẹ̀ ni pé ní òṣèlú ó yẹ kí yẹn mọ̀ pé ó ní bí yẹn ṣe ń ṣe tí ó ṣe é ṣe ó sì ní bí yẹn ṣe ń ṣe tí ò lè ṣe é ṣe. bí àpẹẹrẹ èèyàn lóun fẹ́ ṣe gómìnà kó lọ bẹ̀rẹ̀ ní kó lọ lo igbá òṣèlú kó lọ kí là ń pè pátì kó lọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ òṣèlú tí ò tí ì làmìlaka láwùjọ kò sí bí irú èèyàn bẹ́ẹ̀ bí ó ṣe lè ní ọgbọ́n orí tó àbí ní èrò ọkàn rẹ̀ láti ṣe dáadáa fún àwọn èèyàn èmi ò rò pé ó lè débẹ̀ o so ó tún kọjá pé ó wù mí lọ́kàn láti ṣe dáadáa fún àwọn èèyàn ìbò tá a dì lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní July 16 arákùnrin kan tiẹ̀ wà wọ́n ti ń pè ní Adémọ́lá Báyọ̀lé àwọn èèyàn ti dáadáa ní yóò gba jáàbù fáwọn ọmọ ní káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun yóò sanwó iléèwé àwọn èèyàn yóò gbẹ́ bọ́ọ̀ yóò ṣe gbogbo ẹ̀ tán máa pè sí program yóò lọ yóò sọ̀rọ̀ káàkiri ṣùgbọ́n nítorí pé ẹgbẹ́ òṣèlú tó ti díje kì í ṣe ẹgbẹ́ òṣèlú tó ti làmìlaka nípínlẹ̀ ẹ̀yin náà wọ́n yé bo táyà kò lè débì kankan kí ni ò ṣe jẹ so ó kọjá pé ìwà mi gbogbo àwọn calculations kan náà wà tí èèyàn máa ní nínú ẹgbẹ́ òṣèlú àti pé ní mo mọ̀ pé nígbà tí ọmọbìnrin bá fẹ́ níyàwó tó bá jẹ́ ìdílé tó dáa tó fẹ́ lọ́kọ tó bá mú olólùfẹ́ rẹ̀ lọ́lé wọ́n bi léèrè pé ọmọ ilé ibo ni ọ́ wọ́n sì bi léèrè pé àwọn wo ló bí ibo ló ti ṣẹ̀ wá iṣẹ́ kíní ṣe gbogbo àwọn kíní yìí tó wà lára àwọn nǹkan tó lóyìnbó ń pè ní need assessment ó yẹ kí àwọn èèyàn gan ká máa ṣe need assessment ká máa ṣe evaluation ẹni tí a fẹ́ dìbò fún tó bá jẹ́ pé à ń ṣe gbogbo eléyìí yóò fún wa ní àyè láti sọ pé ok ẹni báyìí yóò wọlé torí pé ó ní nǹkan tó wù lọ́kàn ṣùgbọ́n àwọn Yorùbá bọ̀ wọ́n nítorí ìrègùn la fi ń ṣe orin nǹkan tí èèyàn bá dẹ̀ ṣe tí ẹnì kejì ò bá mọ̀ ẹ ti gẹ́tì ráì ó wà nínú ìgbàgbọ́ pé ẹnìyàn ò tí ì ṣe so tó bá sọ pé òun ṣe nǹkan báyìí àwọn èèyàn mọ̀ pé ó ń ṣe tí o bá sọ pé Ọlọ́run rí ọ jáde ní orí ọ ó kàn jẹ́ pé lórílẹ̀‐èdè yìí téèyàn bá hùwà ìbàjẹ́ ẹ tètè gbọ́ pé ó hùwà ìbàjẹ́ ṣùgbọ́n tó bá hù dáadáa ẹ ní tètè gbọ́ wọn ló fi jẹ́ pé ní tí olóṣèlú tó bá ṣe dáadáa tó bá sọ pé òun fẹ́ gbégbá ìbò tó bá ti ṣe bóyá adarí ẹgbẹ́ òṣèlú rẹ̀ àbí bàbá ìsàlẹ̀ rẹ̀ wọn ò ní jó wọlé. bẹ́ẹ̀ni. so kó o bá sọ pé o ṣe dáadáa kó o san ná o sanwó oṣù o oúnjẹ o fáwọn èèyàn o àwọn ètò ẹ̀kọ́ o gbé lárugẹ o ṣe ń táwọn aráàlú ń fẹ́ tí o bá ti understand pé ìyàtọ̀ wà láàrin ètò ìṣèjọba àti ètò ìṣèlú ó ṣeé ṣe kó jẹ́ pé irú ẹni náà kò ní lè rí ṣe bí àpẹẹrẹ ẹ wo ìpínlẹ̀ Ọ̀ṣun sí báyìí gómìnà tó wà ń bẹ̀ kò wọlé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ṣe gbàgbọ́ pé ó ṣe ètò ìṣèjọba dáadáa ṣùgbọ́n òṣèlú ó yàtọ̀ sí ètò ìṣèjọba so kíkọ́ òṣèlú ọ̀tọ̀ ó ṣe pàtàkì kí ẹni tí ó bá bọ́ sínú òṣèlú náà kóun náà jókòó kí ó rò kó mọ àtàmà àti àtàmà kí ó rí dájú pé òun mọ nǹkan tóun fẹ́ ṣe kó tó di pé yóò jáde láti lọ ṣe òṣèlú. ẹ ṣàdúpẹ́ ẹ̀yin alẹ́ ẹ jẹ́ ká dókè lọ ká lọ ṣẹ́ mi mu nígbà tá a bá padà dé ẹ ló láǹfààní láti pè wọlé láti fi èrò yín hàn lórí ọ̀rọ̀ tá a ti ń jíròrò lórí látòwúrọ̀ ẹ má yí kúrò níbẹ̀ àpadàbọ̀. Tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.
ẹ̀yin ará lé láǹfààní báyìí láti pè sórí ètò ǹjẹ́ ti gbọ́ àlejò á sì wà níkàlẹ̀ ẹ pè kẹ́ béèrè àwọn ìbéèrè tàbí bóyá ní àfikún àmọ́ tẹ́ bá ti pẹ́ bá rántí àwọn òfin mẹ́ta tí a jọ là kalẹ̀ sórí ètò àkọ́kọ́ ẹ bá yín ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀ ẹ̀kejì ẹ bá wa sọ̀rọ̀ yín ní pápápá ẹ̀kẹta ẹ má ṣe tàbùkù ẹnikẹ́ni lórí ètò yìí ẹ gbé ìròyìn kalẹ̀ láì ṣe ọ̀rọ̀ àlùfàǹṣá ẹ ṣeun. ẹ ṣe àdúpẹ́ ẹ̀lú ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sá ẹ máa ṣe wo ẹ ṣeun sá àpéjọ wa o ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣeun kò kí ọba ló sọ̀rọ̀ láti ajá o ẹ káàárọ̀ ọjọ́ mẹ́ta sá ẹ máa ṣe wo kò kí àlejò wa kú iṣẹ́ ẹ ṣeun ẹ ṣé o. ọlọ́run yóò gbé wọn ní ọwọ́ sókè. àmín àmín. mo kàn fẹ́ ra kíkún ọ̀rọ̀ àlejò wa pàápàá jùlọ lórí ọ̀rọ̀ bàbá wa lọ́lá Sunday Igboho tí wọ́n gbé gbà. wọ́n fẹ́ kí àlejò wa tó wo lónìí Fúlàní mélòó lẹ́rí tí ń gba kíkà tí ń lọ sí abroad. Haúsá mélòó lẹ́rí ní ọ̀pọ̀lọpọ̀ àtẹ́tẹ́jì wọn tí wọ́n gba kíkà tí wọ́n lọ sí abroad. ọmọ Yorùbá tó dáńtọ́ tọ́jú ẹran tí àwọn ni wọ́n sá lọ rí pé ìjà àlàáfíà. ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ó dá mi lójú wípé tí mo rẹ̀ bá ṣẹlẹ̀ lọ́sùn Nàìjíríà ó gbiná bí mo tẹ̀lé àwọn àná mi. torí wípé wọ́n pé wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nípakúpa irú rẹ̀ lè ṣẹlẹ̀ lọ́sùn ọ̀sùn ò ní gbà láíláí. ẹ wá wo bó ṣe ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹnìkan ṣoṣo olú ọmọ tó wá dìde ó ti wọ́n kí nìyẹn ọ̀dà. tẹ́ ẹ bá wo olórí orílẹ̀-èdè wa ẹlẹ́nubà lẹ́ẹ̀kan ẹ wo owó tó gbé lọ fún nìjẹ́. ṣé bàbá yẹn sọ ọmọ Nàìjíríà ni? àwọn lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin wa tí wọ́n ń ṣòfin Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí wọn ò kí ń ṣe ọmọ Nàìjíríà. ìgbà tí bàbá yìí wá ṣe campaign wọ́n lọ ṣe campaign ní Kánò gómìnà nìjẹ́ márùn-ún lọ́wọ́ sí Kánò tí wọ́n bá ṣe campaign. àwọn èèyàn bẹ̀rẹ̀ pé bó ló ti lè jẹ́ olórí EFCC tẹ́lẹ̀ Ribado ó ní Nàìjíríà is a free country anybody can come in anybody can go out. tẹ́lí pé ẹjẹ́ àfúrá ẹ̀yin tẹ́ ẹ wà ní Àbújá tẹ́ ẹ ṣòfin ẹ̀yà tán ẹjẹ́ àfúrá gbogbo àwọn èèyàn wa ti ń sá lọ wọn ò ní wálé mọ́ gbogbo Fúlàní ní òjòògùn ilẹ̀ wa àwọn ọlọ́bì kankan o. ìyá àwọn òbí wọ́n bí ọmọ sísì ẹnìkan ṣoṣo tẹ́lí pé wọ́n gba ilẹ̀ ní wa ẹjẹ́ àtẹ̀tẹ̀ ya tán Ọlọ́run náà wà lọ́wọ́ ẹgbẹ́ ètò. àmín ẹ ṣeun sá. ẹ̀lẹ́ káàárọ̀ ẹ̀lẹ́ ti wà lórí ètò. hello. hello hello ẹ̀lẹ́ káàárọ̀ ẹja gbé pè mí ẹ̀lẹ́ ti wà lórí ètò. ọ̀nà tí rébété ẹ bá láǹfààní láti pè padà ó máa retí ìpè yín nọ́mbà tí ó sì máa pè sí náà ni ó ń lọ lórí ẹ̀rọ móhùnmáwòrán yín. ẹ ṣeun. ẹ̀lẹ́ káàárọ̀ hello. ẹ̀lẹ́ káàárọ̀ ẹ káàárọ̀ sá o ẹ bá wa dárúkọ yá àti ìjẹ tí ń pè o. ó ti rí àmọ́ ẹlòmíì tí wọ́n ń bẹ̀. ẹ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ ti wà lórí ètò ẹ bá wa yé ẹ̀rọ móhùnmáwòrán yín sílẹ̀. láìpẹ́ ojú òpó yòówù jáde dáadáa kí ẹlòmíì tó pè wọlé ẹja béèrè lọ́wọ́ àlejò wa. nígbà pípé kan tó ti wà ń bẹ̀. ẹja dúpẹ́ náà. ẹ̀lú ẹ káàárọ̀ o. ẹ̀lú ẹ bá ayé ọmọ màmúrin sílẹ̀. ẹ̀lú ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. àpéjọ àfẹ́fẹ́jú. ẹ ṣe àmì ẹ bá ayé ọmọ màmúrin sílẹ̀. ẹ bá a dá sétò. Ọlọ́run bá tó. àmín àmín. mo dúpẹ́ pọ̀ jù lọ́wọ́ àlejò tí a gbé afẹ́rẹ́ tó. ọmọ ni tó lóye tó pọ̀ jù. bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ lérí ọ̀rọ̀ Sunday Igboho bó ṣe rí nìyẹn ó kàn jẹ́ pé ní ó bá lámọ́ yín síbi tirẹ̀ kó lẹ́ni tí bá lára mu Sunday láti gé èmi ti mọ́ láti kékeré rẹ̀ èèyàn ni tó jẹ́ pé paramọ́lẹ̀ kókòrò wọ̀ sí. àdúrà ó kàn jẹ́ pé àwọn tó já síwájú ńlẹ̀ Yorùbá wọn ò bá kẹ̀ bí Yorùbá ṣe lábà wọn bẹ́ẹ̀ di same tibẹ́ làwọn Yíbò àwọn síwájú wọn ò bá kẹ̀ wá fún kẹta ń jà fún but iṣu atẹnumọ́rẹ̀ kì í jóná. sẹ́rí ọ̀rọ̀ ẹgbẹ́ tí àlejò wa sọ ń pa pé bàbá da kò sí bó ṣe lè da tó bá lọ gbé láti ibi ẹgbẹ́ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ àti wọlé ò nira because ọ̀rọ̀ òṣèlú dàbí ọ̀rọ̀ secret society ni. bó ṣe rí nìyẹn
kọ́lọ́run dá òkú kẹ́yìn fún wa lámọ̀ tọrọ. àdúrà ní síwájú ọlọ́run ni pé ká mọ̀ tọwọ́ fílàní bọ́ sọ́wọ́ fílàní. ọ̀la ẹ̀hún tó ń tọrọ jù lọ́dọ̀ ọlọ́run nìyẹn. torí àwọn èèpẹ̀ wọ́n ti ra wọn tí wọ́n lè sọ àwọn àbádọ́ àdáyé tá a gbárùkù tì wọ́n. then nàìjíríà lápapọ̀ àwọn ọmọ nàìjíríà nígbà tó yẹ pé àwọn ohun tá à ń ṣe mo sọ́rí. àwọn tó sojú alábùjá sojú wa ní house of assembly state káàkiri wọn ò dé ká mọ lẹ̀ wọ́n lóko. wọ́n bá dé wọn ní fada ní bẹ́ẹ̀dì àwọn ọlá ní kan lọ sojú wa. gbogbo ìyá tí ń jẹ wáyọ̀ bá tí wọ́n jẹ wá ká ni wọ́n dúró wọn sojú wa bó ṣe yá kí wọ́n sojú wa ni. lóko gọọmenti ò fún ọ́kíṣọ̀ mọ́ ní ti ká ní àwọn ọmọ nàìjíríà ṣèwọ́de lápapọ̀ yìí pé ó ṣe lè rí bẹ́ẹ̀. àdàkẹ́rẹ́ ni kọ́lọ́ọ̀dà òkú sàlù wa nàìjíríà. àmín. ìjọba wa gẹ́gẹ́ sọ̀rọ̀ ara wa láàmì fún. Ọlọ́run aṣàánú wa ẹ ṣé àdúpẹ́ ẹlẹ́ka rẹ̀ tó ọ̀lẹ́ ètò. Ọlọ́run wà pẹ̀lú wa. Orúkọ mi ni Pásítọ̀ Israel Adéwùmí láti ìpínlẹ̀ Niger. Ọlọ́run wà pẹ̀lú yín o. Lágbára ọlọ́mọ kí àlejò wa wọ́n kú atótónu. Wọ́n kú atótónu wọ́n try. Tẹ̀rí àwọn ọ̀dọ́ mú àwọn ọ̀dọ́ kí wọ́n jáde láti lọ dìbò. Káwọn ọ̀dọ́ náà jáde ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí àwòrán tá a gbọ́ àwọn ọ̀dọ́ ò jáde. Àmọ́ nǹkan tó fà á táwọn ọ̀dọ́ ò fi jáde. Ẹ jẹ́ káwọn ọ̀dọ́ jáde láti di pẹlẹbẹ láti mú ọ̀lẹ̀ jẹ. Tó bá mú ọ̀lẹ̀ jẹ láti gbẹ pẹlẹbẹ àwọn náà débi gíga. Táwọn náà bá débi gíga àwọn náà ti mọ gbogbo rẹ̀. Torí àwọn ta ní àwọn bàbá ta ní àwọn bàbá ìyá la ní. Kò sí bàbá gidi ní gbogbo wọn. Ẹ̀yin ọ̀dọ́ ẹ dìde ẹ múra gírí kẹ̀yin ọ̀dọ́ kẹ múra gírí kẹjẹ́ kájà fún létọ̀ wa. Kájà fún òmìnira wa lórúkọ Jésù Ọlọ́run tì wá lẹ́yìn àwọn ọ̀dọ́ náà débi gíga Jésù wa ní kápá ní bàjẹ́. ẹ ṣé àdúpẹ́ ẹlẹ́ka rẹ̀ ti wà lórí ètò ẹlẹ́ka rẹ̀ ẹ ṣeun sà. Adé ológun ẹ bá dìbò sílẹ̀. Ẹ ṣeun ẹ bá a dá sétò. Ẹ ló jẹ́ ẹ gbọ́ mi. à ń gbọ́ yín ẹ bá a dá sétò. Mo kí àlejò wa ẹgbẹ́ wa ọ̀rọ̀ tó tẹ̀sọ́ ọmọ láti ọ̀rọ̀ tó lọ́wọ́ ọ̀rọ̀ tó wọ́n mú wá ni. Gẹ́gẹ́ lẹ́nu tó pèsè yẹn mo kí ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kí àwọn ọ̀dọ́ kan ń múra káwọn náà gbogbo wa lọ́dọ́ lórí tó bá ti gbé ní ìyẹn lórí ọ̀dọ́ náà ṣe ni. Sílẹ̀ kan tí mo kàn fẹ́ sọ bẹ́ẹ̀ nínú àwọn ìròyìn pọ́ọ̀tì kan bẹ́ẹ̀ kàbẹ́ẹ̀ kan káwọn sọ pé àwọn agbésùnmọ̀mí tí wọ́n fi ṣèjọba níbi kan ní Kaduna. Kẹ́rì ọlọ́run jẹ́ kí ilẹ̀ kó jẹrẹ ilẹ̀ Yorùbá o. Ìwé pé àwọn kan sọ pé wọ́n ní wọ́n Nàìjíríà báyìí. Àwọn tó ń sọ pé wọ́n Nàìjíríà fẹ́ni wọ́n fẹ́ kí Nàìjíríà kó pé. Àwọn ẹ̀jẹ̀ àgbẹ̀ wọ́n tún kọ́ àwọn ẹrú kú pọ̀ nílẹ̀ ìlú onílù láti wá dàbẹ̀rù. Ṣé wọ́n jẹ́ kí àwọn fún ara wọn wọ́n fẹ́ fún ara wọn sí Nàìjíríà ni? Kò sẹ́ni tó ní bó tẹ̀lé sẹ́ni tẹ́lẹ̀ Yorùbá òǹkọ́ tó wọ́n fẹ́ pè. Kò sẹ́ni tó ní wọ́n fẹ́ pè tó ìgbàfẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ wà kí ogun wa lọ kó bá ṣe dájọ́ ọmọ tó ti wà náà. Lọ́tí báwo làwọn ìyá kájú wá fún àwọn ọjọ́ báyìí. Lọ́tí wọn máa fẹ́ràn ẹ̀yà tó bá wọn ti àti ò bá wọn ti tẹ́lẹ̀ àwọn máa fẹ́ràn ẹ̀sìn wọn. Ìgbà wọn ní àwọn àgbáyé tó wà fún òṣìṣẹ́ wà gbẹ̀yìn. Àkàngbàdúrà náà lọ́tí ìgbà àgbáyé lọ́la àwọn tó ilé ayé náà àwọn tó tẹ̀lé yìí tó gbogbo àwọn náà fẹ́ wá kókó jáde Yorùbá ọlọ́run ní wọn ṣe gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà. ẹ ṣé àdúpẹ́ ẹ ṣé àdúpẹ́ lágbára Ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú àlejò wa àsìkò wa ti ń kó wa nípa pamọ́ra àmọ́ yóò wù mí kí ẹ fún àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bó ní ṣe jẹ́ àyájọ́ àwọn ọ̀dọ́ yóò wù wá kẹ́ gbà wá nímọ̀ràn pàápàá jùlọ bí lórí ọ̀rọ̀ ètò ìdìbò tó bọ̀ lọ́dún 2023 bá a ṣe rí pé àwọn ọ̀dọ́ kan wọ́n kó takuntakun wọ́n jà fún ìdàgbàsókè orílẹ̀-èdè lára àwọn ọ̀dọ́ tó ń fà sílẹ̀ bẹ́ẹ̀ ni kí ni àmọ̀ràn yín fáwọn ọ̀dọ́. Ṣẹ́rí ẹ ṣe ní ṣókí ẹ jẹ́ ká sọ pé ní àsìkò ìgbà tí Goodluck Jonathan tó wà ní ààrẹ orílẹ̀-èdè àmúlẹ̀ kókó pa fẹ́ pín báyìí ìgbà tí president Muhammadu Buhari tó ṣe tiẹ̀
àmúdandan pa fẹ́ pín ó ṣe wá jẹ́ ìgbà tí a fẹ́ ṣe ìdìbò míì tí ó ṣeé ṣe kí ó jẹ́ pé Yorùbá gan lè di ààrẹ orílẹ̀-èdè ìgbà la mú lọ́kùnkúndùn pa fẹ́ pín èmi níwòye tèmi tí a bá fẹ́ kí ìlú dáa tó wáyé pé lóòótọ́ kò sí nǹkan míì ní ìdí ọ̀rọ̀ tó wà nílẹ̀ gbogbo agbára wa pátápátá ó yẹ kí a lò láti gba káàdì ìdìbò wa kí a sì dìbò fún ẹni tí a bá wò lọ́kàn wa wípé ó ní agbára àti àkóso láti ṣe orílẹ̀-èdè yìí bí a ṣe fẹ́ ìyẹn jẹ́ ní àkọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn barriers kọ̀ọ̀kan wà àwọn ìpèníjà tó wà fún ọ̀dọ́ kí lórílẹ̀-èdè jẹ́ ká rí pé amójútó ká dínkù bíi pé ẹni tí ò bá ti pé ọmọ ogún ọdún nìkan ni wọ́n fẹ́ kí ó wá gbaṣẹ́ kí ó sì ti ní ìrírí ọdún mẹ́wàá jẹ́ kí á dínkù gbogbo ẹ̀yin ọ̀dọ́ tí ẹ wà ní tí ẹ ń gbọ́ mi tí ẹ bá fẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tí ó wù yín látọkàn tí ìgbé ayé máa rọrùn fún yín ẹ jẹ́ kí a rí gbogbo a rí dájú pé a gba káàdì ìdìbò wa and tó bá ti di ètò ìdìbò tó ń bọ̀ ẹ jẹ́ kí a rí dájú pé gbogbo wa dìbò fún ẹni tó bá wù wá ní ọkàn láì ta ìbò wa tàbí rà ọ̀rọ̀ ńlá ni àlejò wa ti sọ adéwẹ́ púpọ̀ pé a pè yín pé ẹ jẹ́ wa a nígbàdàn pé mìíràn tá a bá tún pè yín ẹ ò dá wa lóhùn ẹ ṣe ọpẹ́ púpọ̀ náà ni ó yẹ ẹ̀yin aráalé fún àǹfààní tí ẹ ní láti pè wọlé ẹ tún máa pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti ọjọ́ ẹtì láti ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì nígbà tá a tún mú àkọ́tún ìròyìn wá sí ojú rẹ̀ jẹ́ títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé èmi ọmọ yẹn rẹ̀ yín olólùfẹ́ yín Ànúolúwapọ̀ ọmọ Ògúnníyì náà ni mo ní ká tún fi re ayọ̀ àti ìdùnnú pàdé ẹ máa yáṣẹ́ o. ẹ̀yin aráalé títí ọjọ́ ajé tá ó pàdé lémi ọmọ yín Adépéjú Adégbìtẹ́ ọmọ nípínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ọmọlúwàbí adúmọ̀dọ́ pírẹsẹ̀ntà yín dágbére pé ká tún fi re àti ayọ̀ pàdé ẹ fi ìgbádùn àti ayọ̀ kẹfì lò òpin ọ̀sẹ̀ yín ó dàbọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́? Àjààbálẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì Kaftan television Yorùbá. Bíná bá ń jó nínú pápá. Mọ̀jàlá ní délé ṣòfófó. Ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ lágbo òṣèlú. Ǹjẹ́ ẹ ti gbọ́? Lẹ́ka ọrọ̀ ajé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Eré ìdárayá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbo amúlùdùn kọ́. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ìkànnì Kaftan television gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. Agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. Ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Kaftan television Yorùbá. Àwòdì wá lọ sí bàlọ́rẹ̀ yẹ. A padà dé lára ọ̀tún. Ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olékenka. Kaftan television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà.